Portable Dede aláàrí ò ní padà dẹ́lẹ́bi ọmọ àǹtí mi gbogbo tó ń ṣe kò kàn mí ò bá àmú tó wù ẹ́ ò bá àṣẹ tó wù ẹ́ kó kàn tèmi ni pé ibi tó ń kálukú ó ti là láyé Ọlọ́run ló mọ̀ ìgbésẹ̀ tó ní kálukú máa gbé láyé tí ó fi là láyé tí ó fi dolókìkí láyé Ọlọ́run ló mọ̀ bọ́tẹ́lẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí ó ti jàre má padà jẹ̀bi ó ní ọmọ tó ràn lọ́wọ́ ọmọ tó ṣe lóore ọmọ tó mú kúrò nínú ẹ̀rẹ̀ nígbà tó ju ń pọ́ngun rẹ̀ àwòdó ti wọ́ ọmọ ọlálọ́mí ló bára ń bẹ̀ nígbà tí ìyà ń jẹ ìwọ ló fà kúrò nínú ẹ̀rọ̀fọ̀ tó dáṣọ yìí sí lára tó fún lóúnjẹ nígbà tí ebi ń pa á tí àwọn tó tiẹ̀ ń bá ṣe léèní tí wọ́n rí nígbà náà ìwọ ni wọ́n tẹ́wọ́ gbà tó ràn lọ́wọ́ torí pé ó ń hùwà olè ó ń hùwà tí ò dáa ó dẹ̀ ní kó kúrò nínú ẹ̀ pé kò dáa fún ọmọlúàbí torí èyí ò bá wí àṣọ lórí èèyàn lè bá ọmọ lẹ́yìn èèyàn wí ṣé wo mọ̀ wípé nílé ayé yìí ohun tí ènìyàn bá fẹ́ jẹ lọ́wọ́ èèyàn náà máa ń sáká tí wọ́n bá ṣe mistake tó bá wá correct wọn á sọ fún ẹ wípé ṣé torí oore tó ń ṣe fún àwọn ló ṣe ń correct àwọn ṣé torí oore tó ń ṣe fún àwọn ló ṣe ń sọrú yẹn fáwọn ó ti ṣẹlẹ̀ sí sàkání tàwa náà rí àwọn tá a mú kúrò nínú àrẹ̀fọ̀ nígbà tí yà ń jẹ wọ́n tán sánná ní kiri kò sẹ́ni tó lè gbà wọ́n gbà náà ọ̀dọ̀ gbogbo wọn tí wọ́n lọ kò sẹ́ni tó lè ràn wọ́n lọ́wọ́ àwa la fà wọ́n jáde àwa la gbé wọn débi tán délé ní orúkọ tán láwọn fi ń jẹ́ orúkọ tiwa làwa fi bíùdì wọn torí pọ́n ṣe mistake a dẹ̀ bá wọn wípé irú mistake yóò bá dẹ̀ má ṣe é ó bá má ṣe é ṣe bẹ́ẹ̀ tó bá níṣẹ́ lọ́wọ́ ní serú sẹ́ńbà ẹ̀ ìwọ obìnrin àbọ́kùnrin tó bá níṣẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ tó ṣe mistake láyé jẹ́ni tó ti ní ìtumọ̀ kí wọ́n náà níṣẹ́ kíyàwó níṣẹ́ kó jẹ́ pé gbogbo yóò ní nǹkan tẹ́ fi bára yín lòpọ̀ tí òfin ní di pé wọ́n náà máa wẹ̀yìn wọ́n mọ̀ tọrọ bára lẹ́yìn wọ́n ọ̀la ṣé bí larógo sípa bá wọn wí wọ́n la ṣe lè sọ wọn adẹni tó yẹ pé wọ́n ń bú kiri wọ́n ń sọ ọmọ bùrọ̀dá mi ó ti jàre tọ́lọ́pàá bá invite ẹ nínú lẹ́tà tí wọ́n kọ síbẹ̀ wàá wo bẹ̀ at least police station tí wọ́n invite ẹ sí ó máa wà ń bẹ̀ tó bá jẹ́ pé police station yẹn ò gbọ́rú ẹ̀ rí o lè má lọ but tí orúkọ police station bá wà ń bẹ̀ ó máa lọ attend as a superstar tó pe rẹ̀ wàá lọ bẹ̀ wàá pọ́n rẹ̀ lé wàá tún pọ́n Ọlọ́run lé wàá pọ́n lọ orílẹ̀-èdè location náà ìtẹ́lẹ̀ wà tẹ́ fẹ́ wọ́ Nàìjíríà yẹn wàá pọ́n lé kì í ṣe pé ò ní lọ wọ́n náà invite 5 times pò lọ àwọn ọlọ́pàá tí wọ́n wá oní fake police ni wọ́n how do you know that is the fake police ni wọ́n ọmọ bùrọ̀dá mi ṣàṣùṣe mo ti jàre má padà jẹ̀bi bẹ́ẹ̀ má bú wọn mọ́ fi ilẹ̀ fi ọlọ́pàá lẹ́lẹ̀ sí tiẹ̀ jẹ́ kọ́lọ́run ṣèdájọ́ ṣùgbọ́n. Wọ́n pè é sá. Wọ́n gbà yín. Kí ló dé tí màá fi ní you are under arrest? Why to finish you are under arrest? Why? You dey tell superstar say you are under arrest in my office? Farabalẹ̀. No, you are telling me you are under arrest for what? Why? Did I know you? Okay, oh yeah, why am I under arrest? That's complaint against you. Oh yeah, who? Ìjọba lè kó bọ̀ wá lè sọ fún ọmọ customer mi. There's a petition. Petition against me, that's why you come and scatter my bar. That's why you come and scatter my bar. Get the petition against me. Who started your bag? You now, you come and everybody's running up and down. Even me. Tó bá jẹ́ mi lọ́kàn ni màá ti sá lọ. Ó yá kí lè fẹ́ báyìí. Why are you here? And then you come in and I will come to your office. Oh, my manager will come. I have manager. Okay, I have promoter. Yes. Are you giving us order now? No, don't tell me. Don't kill myself. Oh yeah, what did I do? What's in that competition? Kill one new petition. This one you are doing will not help you. No, don't tell me this one I'm doing will not help me. I'm a superstar. I'm a celebrity. If you are a celebrity, show me your ID card, everybody. Show me your ID card, okay? No. Gbàtí mi bá ti rúfin. Mi rúfin federal government liability náà lè bá sọ̀rọ̀. Ìjọba lèmi náà federal government liability. Àwọn náà ti ṣiṣẹ́ fún ìjọba. I work for APC. I work for APC. Akọ́ Tinubu. Àwọn ará Nàìjíríà báyìí. Ẹ nà. Àwọn ará kọ́tọ̀ Nàìjíríà. Who are those people? Kí ló wá ṣe pẹ̀lú mi? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀?
you what are you talking about? I can fuck up anyway. You don't see what I know. Zadu, I live in this zoo, babu. I destroy you. Yeah.